Abdulrahman Alfaabudulrahaman nílùú Ìlọrin tó gé Ori Yetunde nígbọ́ Alhaji Oriyomihamuzat ti yá jáde bá wọn ti yá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọ̀hún. Ìwọ fọ́nrán mo mú wà ọ̀rọ̀ mọ̀mọ́ kí sínú rẹ̀ ǹjẹ́ wáyàwó fọ́nrán bẹ̀yìn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà gbogbo èèyàn ọmọ Nàìjíríà ìmọ̀ ìpè ọ̀rọ̀ kì í síbẹ̀ gbogbo àṣírí ìkọ̀kọ̀ tí gbogbo ènìyàn mọ̀ ni Alhaji Oriyomihamuzat sọ nínú fọ́nrán. Ìwọ kí n subscribe sínú fọ́nrán kí n lè rí gbogbo ohun àbámú wá sórí ètò fún yín olólùfẹ́ rẹ̀ kí n like kí n comment sábẹ́rẹ̀ bí n ṣe ń ṣe iye lágbára Ọlọ́run Elédùmarè èmi àṣìṣe ìwáyàwó fọ́nrán ìmọ̀mọ̀ jẹ́mi gbà ń lákòókò torí wọn Alhaji Oriyomi mọ̀ sọ nínú fọ́nrán ọ̀rọ̀ mọ̀mọ̀ kì í sínú rẹ̀ o ìwáyà gbọ́rọ̀ ń bẹ. Gbogbo àṣírí ìmọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe rorí bẹ́ẹ̀ ṣe tà bẹ́ẹ̀ ṣe ta pàtì èèyàn ni a gbọ́ lẹ́nu Alhaji Oriyomihamuzat ọ̀rọ̀ mọ̀mọ̀ kì í síbẹ̀ o kí wáyà gbọ́rọ̀ ọ̀hún. Àfà Abdulrahman Afsọ ọlọ́pàá Ìbàdàn ilé ẹjọ́ mẹ́fà Abdulrahman Àfà Abdulrahman Afsọ bẹ́ẹ̀ kọ́ Àfà Abdulrahman Afsọ ọlọ́pàá Ìbàdàn ilé ẹjọ́ gbogbo bó ṣe wù rẹ̀ kó rí èyí tá a bá kọ́kọ́ mú àti èyí tá a bá mú gbẹ̀yìn ẹ má má ìdíwá bá a ṣe mu ní tá a fẹ́ lò ní kẹ́ bá wa mú. Ẹ káalẹ́ káàbọ̀ Oriyomihamuzat lórúkọ mi. Update àti ọ̀rọ̀ díẹ̀ tí mo kàn fẹ́ ká kíyèsí tí ẹ bá fura sí báwa ṣe máa ń ṣiṣẹ́ tiwa. Àwa jẹ́ ẹni tí kò mọ̀ ṣe rárá tó jẹ́ pé tá a bá ti jáde báwo kan ṣe fẹ́ gbọ́ wa làwọn kan fẹ́ wo bí tá a kù sí. We cannot come to Ilorin now, but next adjournment we might be there. Next adjournment yẹn it was not mentioned nínú report wọn pé ọjọ́ báyìí ni o. Meanwhile the case wọ́n kàn lọ gbé lọ sí magistrate court ni. The magistrate court does not have power over this particular case. They will take the case out of magistrate court because it is a murder case. Tí wọ́n bá gbé murder case lọ sí magistrate court, adájọ́ magistrate court ò láṣẹ láti ó kọjá jurisdiction láti sọ pé ẹ tú ẹni ilẹ̀ àbí ẹ má tú sílẹ̀. So any criminal case tí wọ́n bá ti gbé lọ síwájú magistrate court, there is no doubt about it, that particular suspect is going to prison that day. Nítorí pé wọ́n á nìkan lọ tọ́jú ẹ̀ pamọ́ ni. They are waiting for government, Kwara state government. The whole world, we are waiting for Kwara state government now. DPP, Director of Public Prosecution. Oni DPP under Ministry of Justice. Kí náà máa gbé jáde, wọ́n á gbé advice jáde. Inú advice yẹn ni ó ti jáde bóyá Abdulrahman lẹ́jọ́ jẹ́ àbí ò lẹ́jọ́ jẹ́. Irú bẹ̀yẹn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti máa ń lọ kọ́nà ẹjọ́ tó fi máa ń dàrú gbà míì tá a sọ pé ọlọ́pàá dẹjọ́ nù ọlọ́pàá dá kéèsì rú o adájọ́ ò dájọ́ dáadáa o. Adájọ́ yẹ bó ṣe wulẹ̀ kó ní interest tó nínú mátà yẹn. Nǹkan tó bá jáde ní DPP, Director of Public Prosecution, òun ló máa lọ sí High Court. Nítorí máa jáde níbẹ̀ tó bá sọ pé ó lẹ́jọ́ jẹ́ o kò ní padà kíní yẹn ò ní lọ sí Magistrate Court mọ́, it's going direct to High Court. High Court yẹn náà ti máa ṣẹjọ́ lọ nítorí pé criminal matter ni. So tó bá jẹ́ pé wọ́n sọ pé kò lẹ́jọ́ jẹ́ o tí wọ́n bá ti gbé kíní yẹn wọ́n á gbé padà sí Magistrate Court. Next court tó bá wá báyìí tí wọ́n bá ní ò lẹ́jọ́ jẹ́ wọ́n á kàn dànù ni. Number 1 yẹn. Number 2 tí wọ́n bá tún wá ló lẹ́jọ́ jẹ́ tí wọ́n wá change ẹjọ́ yẹn bóyá from criminal tí wọ́n sọ di lesser charges tí ò ṣe criminal mọ́. Mi fẹ́ go deep into that. Tí wọ́n sọ di lesser charges tí ò ṣe criminal mọ́ wọ́n wá gbé padà sọ lọ sí magistrate court yẹn magistrate court wá lè máa ṣe lọ. Bọ́ ẹjọ́ apààyàn
ẹjọ́ ó pààyàn ni bí irú eléyìí that is murder, which is different from manslaughter, as you know. ẹni tán fi manslaughter gbé ó pààyàn ni, ẹni tán fi murder gbé pààyàn náà ni, ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn. I don't want to go deep into that. So tí advice la máa ń pè náà máa ń pè tó bá ti wá jáde ní DPP, Department of Director of Public Prosecution, under Ministry of Justice ló máa ń wà ní gbogbo state. Ni mo tẹ́bá rántí mo sọ̀rọ̀ kan fún yín, mo ní justice tá a sọ yìí ó depend lórí state kọ̀ọ̀kan. Ṣé wá rí ẹni tí criminal kì í jẹ́wọ́ o, go and note that today. Criminal kì í jẹ́wọ́ o, criminal kò kì í jẹ́wọ́ o. Ó dìgbà tó bá bọ́ sọ́wọ́ ẹni tó dáa mọ̀ pé criminal ni, ẹni ẹ lè má rí rí, wọ́n lè má pàdé rí, but àwọn tó ń ṣe irú iṣẹ́ yẹn, àwọn ọlọ́pàá àti Ọlọ́run ní káwa náà, bóyá torí láì tá a tọ̀, àwa náà máa ń, Ọlọ́run ṣàánú àwa náà díẹ̀, but pé criminal will come out for you, bóyá ẹ̀nà ni ẹ̀fọ́ gidi lórí ẹ̀sìn kìnnìkan ni, no, criminal kì í jẹ́wọ́ o. Do you know why? A criminal will protect kí ni a máa ń pè wọ́n náà, accomplice àbí nǹkan. Criminal will protect some of his accomplice tó mọ̀ pé wọ́n ní owó. Tó bá jẹ́ pé ó ta orí yẹn fún èèyàn kan, tó dẹ̀ mọ̀ pé tó ń ta orí yẹn fún ó lówó gan, ó lè gbà ó ńlẹ̀, ẹni ọ̀wà máa gbóúnjẹ fún prison o. Ní mẹ́ni yẹn yóò lé èèyàn kan tí ó máa rán sí tí ó lọ máa gbóúnjẹ fún. Wow. Ẹ jẹ́ kí ìjọba ó tú mi lẹ̀ tán. Ẹ jẹ́ kí ìjọba ó tú mi lẹ̀ tán kí n analyse nǹkan pè ní prison àtàwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ gbúrò gbọ́.